ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire so àìmọye nǹkan tó ń dá wàhálà sílẹ̀ tí kò yé wa ni bàbá wa kábíyèsí ti ṣàlàyé ẹ̀ nínú fọ́nrán yìí so ẹ jẹ́ ká jọ wò ó ká wo gbọ́ ohun tí bàbá wa kábíyèsí yìí sọ náà kó lè bá a da náà wọ́n sọ. mo ti rí ibi tí Ọjájá ti nawọ́ sí ẹni tí òun ṣọba ó bọ̀ lọ́wọ́ ọba ọmọ ọ̀yọ́ lọ́wọ́ pẹ̀lú ọ̀tá gbọ́lẹ̀ Yorùbá tó wàá mọ̀ pé kò ṣe onígbèraga náà ní òfìyàn jẹ́ ọba òfìyàn jóyè Yorùbá land tí wọ́n lẹ́wọ̀n fún ní 48 hours kò fi ọjọ́ yẹ kí lórúkọ Ọ̀kánlọ́mọ kó ṣe Ọ̀kánlọ́mọ of Yorùbá land ló fi jẹ Ọ̀kánlọ́mọ Oòduà. àwọn kan nínú fọ́nrán kan lórí social media mo rò pé kábíyèsí Ọjájá àti Aláàfin wọ́n jọ pàdé but ìgbà tí wọ́n gbé wọ́n kàn fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí ni o wọ́n ní ó yẹ kí Aláàfin kọ́ tẹ̀ fún Ọọ̀ni inú mi á dùn pé ẹ̀yin náà bọ́yá ẹ̀yin náà rí fọ́nrán yẹn ṣọ́yẹ kọ́ tẹ̀ fún Ọọ̀ni àdúgbò lọ́sẹ̀ tí ó ṣẹlẹ̀. mo ti sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ mo ní àwa gbogbo là ń kọ́ sí wàhálà ṣé ńgbà tó kí Ọọ̀ni yẹn tí ó tẹ̀ ṣé Ọọ̀ni complain tọ́ọ̀ni ò bá complain then kí ni problem wa ìyẹn kíní ìkejì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá láti ya wèrè tá a mọ̀ ọ̀pọ̀ tó ṣe páàkì tí ṣé ara àṣà àti ìṣe wa ni kí ọba gbé adé sórí kó tó máa tẹ̀ fọ́ba mi. Agídí máa lajà. Agídí máa. Bẹ́ẹ̀ni ṣe wà yìí o. Agídí máa lajà wo Ilé Ifẹ̀ o. Àwo nígbàwo nígbọ̀wọ́. Máa kí ẹ with respect. Àpà ìgbàwo nígbọ̀wọ́ o. Àwo àtẹ, àwo àyà. Káwọ́ má bàa tẹ́. Káwọ́ má bàa yá. Káwọ́ má bàa tẹ́ o. Káwọ́ má bàa yá. Máa kí ẹ pẹ̀lú respect tó bá deserve. Mo wà lọ́dọ̀ Aláàfin Adéyẹmí àná the first time tí máa pàdé bàbá Èjì ó gbé ìkíní ọjọ́ orí Ilé Ifẹ̀. bàbá bí mi lọ́mọ ìkejì àṣà Aláàfin ló ti jọba for many years apàdé l'Ábùjá mi ò dé adé mi ò lóyún iyùn kankan bàbá ògùn dádé mi ò rádé lórí ẹ̀rín mo wọ ibi tó wà mo lọlẹ̀ kábíyèsí ọlọ́run aláìníwà wọ́n ṣe mọ́ níwájú ọlọ́àjẹyọ̀ ó ti dòkú ọ̀rọ̀ lẹ́ni ó sọ fún mi ó ní kí n má ṣe mọ́ ó ní yes gẹ́gẹ́ bí ọjọ́ orí mo jù ọ lọ bóun jù mí ó sì bá ti dé kábíyèsí ọlọ́títọ́ ó ní tó bá ti gbé tó dádé ìyàn ṣe kankan o ṣùgbọ́n àmì yẹn bẹ̀rẹ̀ ó lọ dọ̀bálẹ̀ níwájú ọba kan gbogbo olú ẹ̀ ló gbé sábẹ́ ọba yẹn o Èjì ó gbé tí n bá parọ́ Ilé Ifẹ̀ o. Aláàfin ti wà ní Àwo òótọ́. kì í ṣe àwo. Ọ̀yẹ̀ tún méjì. ó sọ fún mi mo tún lè fẹ́ lẹ́rìí sí o ẹ̀ tó wà ń bẹ̀ tó yẹ pé as at today he is 75-year-old man Ìwò rí méjì o. and a former clerk to the National Assembly. ẹjọ wà bẹ́ẹ̀ Àjọ wa mẹ́rin. Ó ní no kò pè mí ní kábíyèsí o aláyélúwà ipò tó lágbára ni àpẹẹrẹ. ó ní aláyélúwà má ṣe mọ́ wọ́n ti dọ̀bálẹ̀ fún mi lọ́jọ́ orí mo jù ẹ́ lọ mo gba dọ̀bálẹ̀ oníṣòwò ọba ìlú kan ní dọ̀bálẹ̀ mọ́ ó dìde ó demonstrate pé ní má ti tẹ̀ lójútó. Therefore, Ọọ̀ni that I know Ọjájá tí mo mọ̀ yìí o ṣe rí i pé ultimatum tí Aláàfin fún kò sọ̀rọ̀ dé ní fún rẹ̀
àbẹ́gbẹ́ nìkan lẹ́nu ọ̀ṣun kan kò sọ̀rọ̀ gan. sùn méjì àwọ̀ mo ti rí ibi tí Ọ̀jájá ti náwó sí ẹni tí ò ń ṣọba tó bọ̀ lọ́wọ́ ọba ọmọ ọ̀yọ́ lọ́wọ́ pẹ̀lú ọ̀dà ìgbọ́lẹ̀ Yorùbá àwọ̀ tó wàá mọ̀ pé kò ṣe onígbèraga. ẹ ó rí i pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n bákan náà ló máa ń tòmùgọ̀ ló máa ń yàtọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa kábíyèsí sọ tán wọ́n ní àwọn ọmọ Yorùbá àwa là ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọba méjèèjì Aláàfin òkun kò tẹ̀ fún Ọọ̀ni ò complain pé Aláàfin kò tẹ̀ ríba fọ́hùn so ẹ̀ẹ́dẹ̀rí Ọọ̀ni kó wá sẹ́yẹ lẹ́jọ́ ara pítọ̀ Aláàfin ṣe òun so àwa là ń dá wàhálà sílẹ̀ agbọ́tà àwọn ọmọdé èhun táwọn àgbàlagbà àwọn eléwì ìsọnu ẹ jẹ́ ká sí òdodo ọ̀rọ̀ mi tó bá ká sọ̀rọ̀ sí àwọn Aláàfin àbẹ̀wò ní kọ́ ló ń dá wàhálà sílẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ wà lé ayélujára tẹ́jọ́ contest creators ẹ̀yin lè ń dá wàhálà yìí sílẹ̀ àdàbí ó sì bí yín mo sì máa ń béèrè àbèrè ó béèrè o torí látàrí Aláàfin àtọ̀ ni ẹ̀yin lẹ pàtó Aláàfin ti jẹ gbàrà lẹ ti bẹ̀rẹ̀ sí gbé wàhálà yìí kí ló dé náà kò dáa ẹ jẹ́ ká mú èròǹgbà tí yín náà lọ́ndà abala àríwísí tó lóyìnbó ń pè ní comment section ire o.